wọ́n ti fòfin de Wàsíù Àyìndé o. K1 fẹ́ para ẹ̀ síjọba lọ́rùn níjọba bá bínú sí i. Ohun méjì làwọn èèyàn ń sọ. Wọ́n ní tí kìí bá ṣe ẹ̀fún tàbí èdì ni wọ́n sà sí ọ̀gá àwọn olórin fújì nì. Alhaji Wàsíù Àyìndé a jẹ́ pé ó mú kinní kan tí nǹkan náà dà á lọ́pọlọ rú pátápátá. Kódà mínísítà fún ètò ìgbòkègbodò ìrìn òfurufú Festus Keyamo náà sọ bẹ́ẹ̀. Ó ní ohun tó ṣẹlẹ̀ náà jọ bí ìgbà tí orí èèyàn yí tàbí tí làákàyè àwọn èèyàn sọnù láàrin ìṣẹ́jú díẹ̀. Ká sọ tòdodo, ọ̀rọ̀ náà burú kọjá àfẹnusọ. Bó bá jẹ́ kinní náà ṣẹlẹ̀ sí ẹni tí kò lórúkọ ni, kíá ni wọn yóò sáré mú un tí wọn yóò sì dè é lọ́wọ́ àti lẹ́sẹ̀ nítorí wọn yóò ní orí rẹ̀ ti yí, ó ti ya wèrè, kò sì yẹ lẹ́ni tí wà láàrin ìgboro. Àmọ́ bó ṣe jẹ́ Wàsíù Àyìndé Marshal tó gbajúmọ̀ kiri ayé ní irú eléyìí ṣẹlẹ̀ sí, títí di àsìkò yìí ọ̀pọ̀ èèyàn kò tí ì mọ ohun tí wọn yóò sọ sí i rárá. Ṣùgbọ́n wọ́n ti fòfin dè o. Fún odidi oṣù 6 gbáko kò lè gba pápá ọkọ̀ òfurufú Nàìjíríà kankan kọjá. Bí yóò bá sì lọ sílùú òyìnbó, àfàìmọ̀ kó má jẹ́ Kútọnu tàbí Ghana ni yóò ti lọ wọ aeroplane lọ síbi tó bá fẹ́ lọ. Kò sẹ́ni tó rí fídíò olórin fújì náà níbi tó ti ń gbìyànjú láti dínà mọ́ aeroplane tó fẹ́ ṣí náà tí wọn kò bínú. Wọ́n ń béèrè irú agbára tàbí ipò tí ọkùnrin náà wà láti fi lè ṣe bẹ́ẹ̀ yẹn. Ohun táwọn èèyàn sì ṣe ń bínú náà ni pé àwọn èèyàn tí wọ́n ń kìlọ̀ ìwà ìbàjẹ́ láwùjọ, àwọn gan láyé máa ń bá nídìí ẹ̀ ní Nàìjíríà tiwa níbí. Àwọn tí wọ́n ń sọ pé ìwà ìbàjẹ́ kò dáa, àwọn náà ni wọn yóò máa ṣe, tí wọn yóò sì máa hùwà bí ẹni pé kò sẹ́ni tó lè mú àwọn nítorí àwọn ọmọ lágbájá, àwọn ọmọ tàmẹ̀dùn, àwọn ọmọ ọlọ́pàá, àwọn ọmọ sọ́jà, àwọn sì mọ olórí àwọn tí wọ́n ń ṣèjọba. Ohun tó ń ba yé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà jẹ́ ni ohun tó sì ń sọ Nàìjíríà fúnra ẹ̀ di yẹ̀yẹ́ láàrin àwọn orílẹ̀-èdè àgbáyé gbogbo nìyẹn. Bí Wàsíù Àyìndé bá hurí ìwà tó hù yìí ní ẹni tó ń lọ sí Amẹ́ríkà, tó ń lọ sí Canada, tó ń lọ sí United Kingdom, tó ń fò kiri bí ẹyẹ, kò sí bí orílẹ̀-èdè àgbáyé kan yóò ṣe ní ìbọ̀wọ̀ fún ọmọ Nàìjíríà kankan tí wọ́n bá rí. Torí ohun tí ọkùnrin onífújì náà ṣe yìí yóò tàn kárí gbogbo ayé ni. Ìròyìn pé ẹnìkan dúró síwájú aeroplane pé kò gbọ́dọ̀ lọ, ó tó lọ́tọ̀ fúnra ẹ̀. Kámátì ìwà sọ pé ẹni tó dúró síwájú aeroplane yìí o, ọkùnrin olórin tó máa ń forin kìlọ̀ ìwà ìbàjẹ́ ni. Ohun tí ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tí wọ́n mọ̀ nípa ìwà àwùjọ ń sọ nìyẹn. Bí ayé bá yẹ wọ́n tán, ìwà ìbàjẹ́ ni wọn yóò máa hù. Kò jọ pé Wàsíù Àyìndé rí ara rẹ̀ bí olórin lásán mọ́. Nígbà tó ti lè lọ sórí ayélujára tó ń pariwo níbẹ̀ pé ìyá pírẹ́sidẹ́ǹtì wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ìyá òun tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n. Látìgbà náà ni agbára yìí ti pọ̀ tí kò sì jọ pé ìwọ̀ntúnwọ̀nsí wà fún ohunkóhun tọkùnrin olórin náà bá ń ṣe mọ́. Ohun tó burú ni pé nígbà tí èèyàn bá pàdé àwọn ọmọ Nàìjíríà ní pápá ọkọ̀ òfurufú, bóyá ní Paris ní France, ní Frankfurt ní Germany, ní London ní UK tàbí ní Washington l'Amẹ́ríkà, èèyàn ò ní mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà lòún rí. Nítorí ibi tí wọ́n bá fi wọ́n sí ni wọn yóò jókòó sí bí ọmọ tí ìyá ẹ̀ ò sí nílé. Wọn yóò jókòó jẹ́, kódà káwọn òyìnbó yìí máa ní wọn lára. Bí wọ́n ní kí wọ́n tò wọ́n yóò tò. Kò sí sẹ́nìkan tí yóò mú ohun tó lòdì sófin dé ìtòsí ibi tí bàálù wà. Kámátì sọ pé yóò gbìyànjú láti mú wọlé. Kò sóhun méjì tó fa èyí ju pé àwọn náà mọ̀ pé bí àwọn bá ṣe àṣemáṣe kan, ẹ̀wọ̀n ni yóò já sí lẹ́sẹ̀kẹsẹ̀. Ohun tí wọ́n ṣe ń sára nìyẹn. Nàìjíríà yìí láàyè ìgbàkúgbà wà. Ohun tí Wàsíù Àyìndé sì ṣe nìyẹn. Kí ló ṣẹlẹ̀ gan-an? Aeroplane kan ló ń bọ̀ láti Àbújá wá sí Èkó ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 5 oṣù kẹjọ yìí. Valuejet lórúkọ aeroplane ọ̀hún. Ètò ti wà pé aeroplane ọ̀hún ni K1 bí àwọn olólùfẹ́ ẹ̀ ṣe ń pè é yóò bá lọ sí Èkó. Àmọ́ nígbà tí àsìkò tó láti wọlé, ọkùnrin olórin náà gbé fúláàsì kan dání. Àwọn security sì ní kò lè gbé wọlé nítorí ọtí ló wà nínú ẹ̀. Wọ́n ní ọtí tó sì wà níbẹ̀ ti pọ̀ ju èyí tí òfin fààyè gbà láti gbé wọ inú ọkọ̀ òfurufú lọ. Àti pé fún ààbò àwọn èrò tó kù, wọn kì í fi ààyè gba irú àwọn nǹkan bẹ́ẹ̀ nínú aeroplane. Wàsíù Àyìndé náà mọ̀ pé òótọ́ leléyìí. Òun náà ti rìn káàkiri àgbáyé, ó sì mọ̀ pé òfin kò fààyè gba òun láti gbé irú nǹkan bẹ́ẹ̀ wọ bàálù. Bẹ́ẹ̀ ni gbogbo ibi tó ti ń lọ kò ṣe bẹ́ẹ̀ rí. Ṣùgbọ́n ìgbàgbọ́ ni pé kò sóhun tẹ́nikẹ́ni Nàìjíríà yóò ṣe níbìkan fóun. Ohun tó sì lè fa irú ìwà bẹ́ẹ̀ nìyẹn.
ìyẹn láti gbìyànjú láti gbé irú nǹkan bẹ́ẹ̀ wọ bàálù rárá. ìyẹn ni wọ́n ṣe kìlọ̀ fún pé kò lè gbé wọlé. ṣùgbọ́n bí wọ́n ti sọ bẹ́ẹ̀ ni ọkùnrin olórin náà ti já bọ́lẹ̀ pẹ̀lú wọn tó sì ń lérí kárakára pé òun yóò gbé wọlé àti pé wọn ò mọ òun ni àbí wọn ò mọ irú èèyàn tí òun jẹ́. àwọn èèyàn náà ní àwọn mọ̀ ọ́n. àwọn tí wọ́n sì wà níbẹ̀ náà ṣàlàyé fún un pé àwọn mọ̀ ọ́n dáadáa, òun gan ló sì yẹ kó pa òfin ìrìnnà mọ́ pàápàá ní pápákọ̀ òfurufú níbi tí àwọn ará ilẹ̀ òkèèrè míì ń gbà lọ sí orílẹ̀-èdè tiwọn. ṣùgbọ́n pẹ̀lú gbogbo àlàyé yìí ọkùnrin onífújì náà kò gbọ́, ó sì dá agídí náà bolẹ̀ débi pé èèyàn yóò rò pé nǹkan míì ni. ọ̀rọ̀ kékeré tí kò ju ohun tí Wàsíù Àyìndé yóò gbé odidi flags náà sílẹ̀ fẹ́nìkan àbí kí ló fẹ́ wà nínú ẹ̀ tó ju iye owó tó ní lọ. ọ̀rọ̀ kékeré tí yóò fi ra iyì kún iyì ara rẹ̀ pé òun kò mà mọ̀ ní o tí yóò sì gbé kinní náà fáwọn tí wọ́n bá ń fẹ́ ẹ. ṣùgbọ́n bíi pé nǹkan míì wà nídìí ọ̀rọ̀ yìí ni ohun tí àwọn tí wọ́n ń wo fídíò ẹ̀ àti àwọn tí wọ́n wà níbẹ̀ ṣe ń padà sọ pé ẹ̀fún gidi ni, pé wọ́n dì í pa ni, wọ́n ń fẹ́ kó kú ikú òjijì ni. àwọn míì ní rárá ó ti mu ọtí tó wà nínú flask ẹ̀yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọtí náà ló sì ń pa á, ó wà lára ẹ̀, tàbí kó jẹ́ ó ti ń mu ọtí náà láti òru mọ́jú tí kò sì tí ì kúrò lára ẹ̀ rárá. ọtí yìí ló sì fi hùwà bí ìgbà tí èèyàn sì ti múra láti pa ara ẹ̀ síjọba lọ́rùn ni. ọ̀rọ̀ náà sì jọ bẹ́ẹ̀ gan-an nítorí níṣe ni Wàsíù Àyìndé bẹ̀rẹ̀ sí bọ́ síwájú aeroplane tó fẹ́ fò tó sì ń fọwọ́ dí gàgà ọkọ̀ òfurufú náà. kìnní náà kò sì yàtọ̀ sí àṣàsí lóòótọ́, àbí agbára wo ni ẹnìkan ní tí yóò fi dá aeroplane tó fẹ́ fò dúró. àfi nígbà tọkọ̀ náà ṣe fù tí afẹ́fẹ́ líle fẹ́ sí òun náà lára ló sáré fò sọdá sẹ́gbẹ̀ẹ́. láwọn tó wà níbẹ̀ bá bẹ̀rẹ̀ sí fi ṣe yẹ̀yẹ́ pé ó ṣe dúró, kí ló dé tó sá, ó fẹ́ kú. àwọn tó wà níbẹ̀ pàápàá ti fún un lórúkọ, àwọn tí wọ́n jẹ́ Yorùbá láàrin wọn wọ́n ń pè ní Aríkúyẹrí nítorí kò yàtọ̀ sí ààrẹ àgọ́ Aríkúyẹrí, ẹni tó ti lérí pé kí wọ́n wá pa òun ti rẹ́dì fún ikú tí ikú wá yọ lọ́ọ̀kan tó gbére dà sí. irú yẹ̀yẹ́ burúkú tí Wàsíù Àyìndé fi ara ẹ̀ ṣe lójú àwọn tí wọ́n wà ní pápá ọkọ̀ òfurufú Nnamdi Azikiwe l'Àbújá nìyẹn. nígbà tí ọ̀rọ̀ náà sì jáde tí ariwo bẹ̀rẹ̀, ó sì ṣeé ṣe kó jẹ́ ojú Wàsíù Àyìndé fúnra ẹ̀ ti wálẹ̀. àwọn kan gbé ìwé jáde wọ́n láwọn lágbẹnusọ ẹ̀ pé ọtí kọ́ ló wà nínú flask tó gbé dání, omi ni. ohun tí àwọn èèyàn sì ń sọ ni pé bí kì í bá ṣe pé ẹni tó ń sọ̀rọ̀ náà kò ní làákàyè, àjẹ́ pé òpùrọ̀ ayé òun ọ̀run lòun àti ọ̀gá ẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ ní iléeṣẹ́ van tó ń ṣètò ìrìnnà gbogbo ti ọkọ̀ òfurufú ti kọ́kọ́ kéde pé àwọn ti fìyà àkọ́kọ́ jẹ àwọn tí wọ́n ń wa aeroplane náà nítorí àwọn náà ṣe ohun tó lòdì sófin sí àwọn, pé tí kì í bá ṣe pé Ọlọ́run yọ ọkùnrin olórin náà wọ́n bá pa á dànù sí pápá ọkọ̀ òfurufú náà ni. wọ́n ní ó yẹ kí àwọn yẹn náà ṣe sùúrù díẹ̀ kí wọ́n tó ṣíná fún aeroplane wọn. àwọn aláṣẹ yìí ni wọ́n kọ́kọ́ ṣàlàyé pé ọkùnrin olórin náà fẹ́ gbé ọtí wọ inú bàálù ni, èyí sì lòdì gidigidi sí òfin ìrìnnà òfurufú àgbáyé. èyí ni wọ́n ṣe ṣàlàyé pé ìwádìí sì ń lọ lọ́wọ́lọ́wọ́. níbi ìwádìí tí wọ́n ṣe náà ni wọ́n ti wá rí i pé Wàsíù Àyìndé náà jẹ̀bi gidigidi nítorí eku tó dá eléyìí sílẹ̀ ní jẹ́ ẹ dá, pé òun gan ló fa gbogbo wàhálà yìí. kò sì sí ohun tí àwọn lè ṣe ju kí àwọn fìyà jẹ òun náà lọ. bí àwọn tí ń fìyà jẹ àwọn òṣìṣẹ́ aeroplane ní ValueJet, torí bí kò bá sí tiẹ̀ ni àti ìwà tó kù kò sí ohun tí ìbá gbé àwọn aeroplane ọ̀hún kọlu ìjọba. NCAA, iléeṣẹ́ tó láṣẹ lórí ìrìnnà pátá, ló sì pàṣẹ wàyí pé Wàsíù Àyìndé kò ní lo pápá ọkọ̀ òfurufú kankan ní Nàìjíríà fóṣù 6. wọ́n ní kò sí aeroplane ilẹ̀ yìí tàbí ti ilẹ̀ òkèèrè tó gbọ́dọ̀ gbé àfi èyí tí ìyá bá fẹ́ jẹ. lẹ́yìn tiwọn yìí ni mínísítà fúnra ẹ̀ jáde, Festus Keyamo sọ báyìí pé mo ti ṣe àgbéyẹ̀wò àwọn àlàyé gbogbo tí àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́kọ̀ òfurufú gbogbo ṣe nípa ohun tó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe Àbújá ní ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2025 yìí. bákan náà ni mo sì ti gba fídíò ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ohun tí mo rí ni pé ọ̀rọ̀ náà kò yàtọ̀ sí bíi kí orí déédéé yí àti àìlèkóra ẹni níjánu láàrin àwọn méjèèjì tí ọ̀rọ̀ kàn. ọ̀rọ̀ náà kò yàtọ̀ sí bí ìgbà téèyàn fẹ́ fi tipátipá já aeroplane gbà tàbí tó fẹ́ já a bọ́ láti ojú ọ̀run. ọ̀rọ̀ tí àwọn èèyàn Kwam1 ń sọ kò rí bẹ́ẹ̀ rárá. èmi fúnra mi rí i nínú fídíò tó ń fò lọ tó ń fò bọ̀ níwájú aeroplane tó fẹ́ gbéra. a ò lè gbarú eléyìí rárá.
ọ̀rọ̀ pé bóyá ó fẹ́ gbé ọtí wọlé tàbí kò fẹ́ gbé ọtí wọlé gan tilẹ̀ kọ́ ló wà nílẹ̀ báyìí. Ohun tó wà nílẹ̀ ni pé ó jáde sí gbangba ó sì fẹ́ dá aeroplane tó fẹ́ fò dúró ní tipátipá. Mo ti bèrè lọ́wọ́ àwọn aláṣẹ pápákọ̀ òfurufú ìdí tó fi lè jẹ́ àwọn awakọ̀ bàálù náà nìkan ni wọ́n fẹ́ fìyà jẹ. Wàsíù Àyìndé fúnra ẹ̀ ńkọ́, ṣé bí wọ́n jọ ṣe ni? Mo ti ní kí wọ́n kọ orúkọ ẹ̀ sínú ìwé ẹni tí kò gbọ́dọ̀ wọ bàálù títí tí ìwádìí lórí ọ̀rọ̀ náà yóò fi parí. Bẹ́ẹ̀ ni mínísítà náà wí. Bẹ́ẹ̀ ni wọ́n sọ Wàsíù Àyìndé di ẹyẹ tí kò ní ìyẹ́ lápá mọ́. Wọ́n ní kò lè fò lọ síbì kankan. Ohun tí ojú òkú bá rí ní sàárè, ikú ló mú un bá. Ẹni tí wọ́n bá ní igi ni yóò yapa, kì í dúró sábẹ́ igi ńlá nígbà tójò bá ń rọ̀ tí ẹ̀fùfù lẹ̀lẹ̀ ń fẹ́. Ẹni tí ayé bá ń yẹ kì í gun àgbọn o. Ọláìwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Kwam One yìí wò fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A tún kú etígbọ̀ eléyìí o.